èmi nìkan di ìyá mi bí kéèsì ti kọjá agbára bí mo ti jọ lágbogbo lẹ́gbọ̀n èmi nìkan wọ́n máa nìyẹn jọ. Anyway, èyí tó kúkú jẹ́ tiwa ti ṣe kúrò ń bẹ̀. èyí tó jẹ́ lẹ́yìn màmá àgbàlagbà yìí o ẹ jọ mo ti jọ pápá yẹn ṣe ẹni tó kọ́ tó bá dẹ̀ wù í ṣe ó ní tó bá fẹ́ investigate ẹni tó bá fẹ́ gbé kó lọ gbé. Èyí tó tiẹ̀ ṣe yẹn ló ń jó tá a bá ṣe bí bàtà ló fẹ́ gbé. Ikú ò ní pa ẹ́ ṣe bàbá mi àrùn onígbé ẹ̀dẹ̀. Èyí tá a ṣe yẹn ló ń jó. ẹlòmíì tún ṣì ń bọ̀ lórí má nìyí ẹlòmíì tún ṣì ń bọ̀ lẹ́yìn Muyideen ẹ wọ ẹ má wọrí. Tí ilẹ̀ fi mọ́ ibi tó ti ń ṣe program yẹn tí mo yà sí ó lé 30 places. Ẹ̀yin tèmi moment tí Akeem OKO AWON single mother tí ó sálọ ó ní ò fẹ́ sọ̀rọ̀ nípa kéèsì arákùnrin tí a mọ̀ sí Àgbàlá Gabriel oníkéèsì ọ̀hún ti ju agbára òun lọ ó ní òun nìkan nìyá òun bí arákùnrin yìí ó sálọ ẹ jẹ́ ká gbọ̀ngàn tí ó sọ. mo fẹ́ fún lówó mi ò lọ padà sẹ́yìn mọ́ ìyẹn ti lọ Muyideen ti lọ ẹ jọ mo máa fún lówó mo máa fún ẹ bá mi wá Muyideen. ṣé wọn tiẹ̀ ti gbé lọ sájà alẹ̀ gan tó rà àti ẹ̀gbọ́n ẹ̀. àgbóhùn ẹ̀ ò kọ́ ló ń jẹ́ kó ṣì wà live. kọ́kọ́ má jẹ́ pọ́n tí wọ́n ti yá mútu ẹ̀ because bọ́n ṣe ń sọ̀rọ̀ látọjọ́ ẹ̀ ó ti yẹ kó jáde. ẹni mo ń bọ̀ ẹ jẹ́ kí n ok alright àǹtí kíkọ́ wọn. ìyá àbèjì ṣé ok àwọn ẹ̀yin kọ́kọ́ di ìyá àbèjì àbí. Rárá màmá ní ìyá àbèjì ọmọ aráyé le. ok màmá ní ìyá àbèjì ok mo máa sẹ́ndì nọ́mbà yín sí ẹni yẹn sìn. mo ń bọ̀ ẹ máa sẹ́ndì nọ́mbà yín sí. Èèyàn kan ló wà ní gate. Bá lè jẹ́ ti mọ́tò tó lè gbé wọn kúrò bẹ́ẹ̀ ni kàkó bẹ́ẹ̀ pẹ́ kọ́kọ́ kúrò ní. ṣọ́wọ́n ní ó kà kúrò léèrè tẹ́lẹ̀ ni àbí kéle. Wọ́n ní kọ́ kúrò lé wọ́n ní dọ́kúmẹ̀ntì làwọn fẹ́ gbà káwọn tó kúrò lé. ẹ wò kò lè wọ́n lè rí gbà mọ́. Ìwọ náà sọ bẹ́ẹ̀ mo ti sọ lánàá wọ́n lè rí gbà. ẹ lè rí gbà ẹ ti call it out. àti Tóyìn Adégbọlá gan wọn náà wà live lánàá aṣọ tó rẹ ká. Àwọn náà ṣe live mọ́júmọ́ ni èmi náà wà bẹ́ẹ̀. mo wà bẹ́ẹ̀ mo níta jọ ènìyàn lánàá yẹn. mo ń yọjú káàkiri ni wọ́n ṣe mọ́jú ni. wọ́n fẹ́ bù pa kì í ṣe kékeré. wọ́n fún ọ níwèé wọ́n fún ọ they won't give you. gbogbo aago 4 òru gan wọ́n ṣì wà ń bẹ̀. they won't give you. wáyé tó bá kọ́lé fẹ́yàn tó fún ní ìwélé irú oore wo ló tẹ̀ ṣe gan. àní missionary náà máa kà á sí èké. oore tí ò lọ́pẹ́ inú. wọ́n ní ilẹ̀ missionary ilẹ̀ Ọlọ́run ni. ilẹ̀ Ọlọ́run wèrè wo ni. they won't give you. wọ́n ní Olúwa wọ́n máa sọ pé Olúwa ló nílẹ̀ àtẹ̀kùn rẹ̀. àǹtí Rónkẹ́ wọ́n máa pè yín sí ẹ padà wá ẹ má kúrò láti ẹkọ sáyé receive kan wàá sọ àdírẹ́sì ibẹ̀ òye tó bá ti àdírẹ́sì ibẹ̀ fún ẹ sọ fún mi kí ẹ wá mọ́tò. a máa ní láti wá mọ́tò tó máa tó bá ṣáàtà tó máa gbé wọn lákò ń bẹ̀yìn àwọn bí àwọn pọ́ọ̀tì ẹ̀rí kankan àbí adúnà. we don't have much with them. We're only able to send small money to them. So if you can get that money, because we know as the motto, so pending the time. Okay, what am I saying? Okay, ẹ wá mọ́tò tó máa gbé yín bọ́ta, máa send 50,000 sí yín náà. Kẹ́bi ṣòwò mọ́tò ká lè gbé yín bọ́ta. At least ibẹ̀ yẹn sí Akálà. Báwo ni bẹ̀ láti folókè dé bẹ̀rẹ̀ ni? 1 hour láti ibi church ibi ọ̀dọ̀ Aaron home àbí Adrian home yẹn tó bá wọnú bẹ̀ wàá lo 1 hour. 1 hour kẹ́yìn tó jáde síta. 50k bá send 50k 10k fún wọn lẹ̀ later she can still use the money ibi tó ń lọ náà ibi tó ń lọ náà ṣé wọ́n lè gbé bùkátà fún ẹni ibi tó ń lọ wàá ṣàfẹ́ oúnjẹ ṣé ẹni tó fẹ́ ẹ̀ fún wa ọkọ ní kọ́kọ́ wà kọ́ bá wọn gbé for the meantime tó máa fi kúrò tó yà a ṣe máa fẹ́ gbalé fún wọn so later 50k ẹ ti wà òkè fún wọn don't worry. AK 50k yẹn máa kéré o. No. àwọn èèyàn sọ pé 10k làwọn èèyàn sọ. wọ́n ní 10k so ìmú wa ní màá fún 50k change tó bá dẹ̀ kù for the meantime lámà máa ṣe gbogbo ẹ̀sẹ̀ ní sọ̀lá ó yẹ ká lè raise owó fún màmá. mọ́tò nìkan ni kó fi jáde síta. kọ́kọ́ mọ́tò dẹ̀ ọ́nà ẹ̀ máa fi lẹ̀ tó bá jẹ́ 3 days yẹn náà change tó kù kó fi jẹun bẹ̀ a lè gbé bùkátà lé ẹni tí wọ́n fẹ́ lọ bá. wọ́n ní àyẹ̀ kan tí 50k small kọ́wọ́ ní mọ́tò náà tó bá ti 50k ẹ mọ̀ pé nǹkan tí wọ́n gan.
Ọkọ̀ wọn ní mọ́tò náà. Ó yàbọ̀ mi ò ṣe mọ́. Nǹkan bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ mi nígbà yìí. Wọ́n fẹ́ yí wa lórí. Ẹ jẹ́ kọ́kọ́ ní wọ́n mọ́tò náà. Yọ bá mi ti wọ́n mọ́ túbú díẹ̀. Wọ́n máa fi pa ẹ́ lábẹ́lẹ̀. Má dé wọn mọ́lẹ̀ o. Ṣé kí n tí mọ́nú túbú? Ẹ jẹ́ má ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tí wọ́n mọ́ túbú náà. Ẹ fẹ́ pa wọ́n nìyẹn o. Ẹ wá jà. Ẹ bá ṣí pẹ́rẹ́. Ẹ fọlẹ̀ nǹkan tẹ bá fẹ́ sọ kó máa jẹ wá sí. Ẹ bá ṣí pẹ́rẹ́ wọ́n máa dẹnu bò wá. Mi ò sí ń bẹ̀ tán bá ti ṣí o, mi ò sí ń bẹ̀ o. Ìyá jẹ́jẹ́ lèmi o, mi ò sí ń bẹ̀ o. Ẹ má bínú ẹ̀yin tèmi ẹ̀yin tí wọ́n má bínú o. Mo dẹ̀ máa ń tètè ń ké, ẹ má bú mi o. Tẹ bá tún sọ̀rọ̀ Sàdára. Alágbára ti fẹ́ pa mí o. Wàláì Gébú. Gébú. You do this one o. You do this one. Tọ́tí pé yín. Gébú ni o, Gébú gidi. Tọ́tí pé yín àti. Mara mi tí rí kọ́sà. Ó máa pè yín sí. 419. Ẹ má bínú ẹ comment section, ẹ má bínú now una dey give us joy. Ẹ má bínú ẹ̀yin fẹ́ kí bàbá wa. Ẹ̀yin jáde padà. Ó dìdí lọ sí school of 419 ni. Ẹ má bínú, ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó. Ó lọ. Wọ́n ní AKB Ẹ dà wá pọ̀ mọ́ mọ́tọ́. Ọ̀gá. Ó yá àǹtí ẹ máa sọ̀rọ̀ lọ títí wọ́n fi pè yín lọ ẹ máa kú òun bẹ́ẹ̀ lé ní kò sí nǹkan kan ẹ máa sọ̀rọ̀ lọ ẹ má wọlé. Crown ẹnìkan ní ọyàn yín ńlá yẹn. Grace of Sẹ̀lẹ̀ tá a bá gbá ẹ mú. Gígé máa mú mi lọ́yàn ẹni tó mọ̀yàn kánsà kó máa rí òní kánsà ò lẹ́yàn tèmi mú o. Ẹ ti rí nsàlẹ̀. Àǹtí Rónkẹ́ à ń gbọ́ yín báyìí àǹtí Rónkẹ́ sì wà ń gbọ́ yín. Àtìgbà tó kọ́lé fún yín yẹn tó kọ́lé fún yín yẹn èlò lọ fún yín gbà tó kọ́lé fún yín. Ìgbà tó kọ́lé fún wa tán tá a ṣílé tá a ṣe everything tán fún mi ní wọ́n transfer 240 sákàǹtì mi 240. Mo ń bọ̀. And I remember. Ṣé mo pé ilé yín yẹn mo ẹ jẹ́ wò ìgbà tó ṣe ń gbà mo screenshot ilé yẹn ní kí ìwé ẹ̀ ni màá fi wíkẹ́ tí bá ti kọ́ ilé tí mo kọ́ fún mọ́gìrì yẹn kí kọ́lọ̀ white and ash yẹn wọ́n yà kí mo ṣe lórí fóònù ní kí mo máa fi ní kí mo design tí mo fẹ́ ní ẹjẹ́ wo fóònù mi bí ó ṣì wà lórí WhatsApp. Yẹ́bó kọ́lé fún ìyàgbó nǹkan náà. Anyway, Òṣogbo ní ó bá ìyàgbó nǹkan ṣe tiẹ̀ sí. Mi ò rí mọ́. Mo sẹ́lẹ̀ ní ọ̀pọ̀ gbọ́lẹ̀ fún àbí wọn gbélẹ̀ fún wọn. Wọn ò ní gbé yẹn lẹ̀ ṣe bí ta nìyẹn ìyá ló nílẹ̀ fúnra rẹ̀. Ta ní fóònù oṣù. Ẹ mú ìtumà. Ẹ dàpẹ́ nìyẹn ló pè wọ́n yẹn. Fóònù wọn ló rìn I think. Ẹ wípé kán mute sódà àwọn èèyàn ní máa gbóhùn ẹ̀ náà. Ó ga ọ̀ wàláì this Gébú dey do things o my goodness ní ọmọ 32 years kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni. Sori Gébú ẹ̀ ó ní bọ́lọ̀ ńlẹ̀. Ó ní bọ́lọ̀ ńlẹ̀. Kéèké ní òun fẹ́ stop kó ṣe pé ó bẹ̀rù Gébú o because kéèsì tó wà ó ti pọ̀ jù mélòó la fẹ́ ṣe tán mélòó la yẹn fẹ́ dá lóhùn. Ṣé làwọn èèyàn ń wọlé tó ń wọlé. Ó ti ẹni nǹkan tó ti ṣe ó ti pọ̀ jù so mélòó ni èèyàn fẹ́ dá lóhùn bẹ́ẹ̀. Bá tẹ̀sẹ̀ ẹ̀ fẹ́ anybody gan á jẹ́ next person next client. Bó ṣe wà yẹn àwọn èèyàn wá ti bínú bó ṣe wà yẹn because èyí náà ṣe àjẹkánláyè gbà tán fẹ́ gbà mọ́. Not from Gébú again. Gébú you too. Àwọn èèyàn wa comment section wọ́n ń bínú bó ṣe wà yẹn má bínú ẹ jọ̀ọ́. Ó ní ìkẹyọ kan tí èké máa ṣe sí lédi òní kánsà yẹn. No. Ṣe Gébú wọn. Bóyá àǹtí àṣà ń dí ẹ lọ ṣe yẹn lọ́dọ̀ yìí. Ẹ lọ ṣe àǹtí àṣà lẹ́nu ṣe nínú ṣọ́ọ̀bù yẹn. Ṣe Gébú wọn. Àwọn nọ́mbà wọn tá máa ń ṣe é sì làwọn òní àti ẹ̀ lọ́mọ ọkọ̀ tá fẹ́ báyìí. Àwọn èèyàn wa wọ́n ń para bọ́n ṣe wà yẹn wọ́n kàn gbà fọlọ́run. Owó tí màmá ta jẹ̀bẹ̀ dá fún màmá gan kò tẹ̀yìn kó pọ̀ sóhun. Ọmọ kókó kan báyìí la fẹ́ ẹ̀pù báyìí sí lẹ́yìn eléyìí ó tán àṣẹ Gébú mọ́. Àwọn èèyàn ti involve police. Gbogbo ẹ̀yin olúwa mi ẹ̀rọ. Wọ́n ti ń pè wọ́n. Ẹ ra màá tí a bì. Àbí kí àǹtí ṣe lè gbé mọ́tò ṣé ilé ìgbé mọ́tò. Owó lé nìkan ni màmá nídìí sí